ẹ kú dédé àsìkò yìí ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2024 Ẹniọlá Sàlíù lórúkọ mi. Wàhálà tuntun míì lọ́rùn Yàyà Bello lábẹ́ rẹ̀ yóò tún fojú winá ẹ̀sùn 16 tuntun míì o eléyìí tó ní ṣe pẹ̀lú jìbìtì owó kan tí kò dín ní bílíọ̀nù lọ́nà 150 náírà. Yàyà Bello ti gba ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè yìí ìyẹn Supreme Court lọ láti bẹ́gi dínà kí wọ́n má bàa fojú rẹ̀ winá òfin. Àjọ EFCC ti padà sọ̀rọ̀ o ó ní lóòótọ́ ni Yàyà Bello àti òdòdó wá sí ọ́fíìsì rẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti sọ̀rọ̀ o ó ní òun kò ní dá sí ìtakọ̀ngbọ̀n àti ìforígbárí láàrin ilé-iṣẹ́ NNPCL àti ilé-iṣẹ́ ìfọpo Dangote. Lábẹ́ rẹ̀ ó ní àwọn méjèèjì ní òmìnira láti ṣàgbékalẹ̀ iye tí wọ́n fẹ́ máa ta epo bẹntiróòlù láàyè ara wọn. Àìbalẹ̀ ọkàn ti bẹ́ sílẹ̀ láàrin àwọn mínísítà lórílẹ̀-èdè yìí o pẹ̀lú bí ilé-iṣẹ́ ààrẹ ṣe kéde pé òun fẹ́ tún ilé tò. Àjọ ECOWAS ti buwọ́lu bílíọ̀nù lọ́nà 15 dọ́là fún iṣẹ́ àkànṣe ojú ọ̀nà márosẹ̀ Èkó sí ìlú Abidjan. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti yí owó àjẹmọ́nú àwọn àgùnbánirọ̀ lóṣooṣù sókè sí ẹgbẹ̀rún lọ́nà 87 náírà ìyẹn 77,000 náírà. Òtítọ́ ni gbogbo ènìyàn mọ̀ mí sí. Kékeré ẹkùn sọ̀rọ̀ nígbà tó farahàn níwájú ilé ìgbìmọ̀ aṣòfin. Ẹgbẹ́ ASUU ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ méjì wọ́n ní àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí ìjọba bá kọ̀ láti gbé ìgbésẹ̀ tó yẹ. Nwaneri mi àwọn méjì fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal láti gbo ewúro sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bolton lójú nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham nínú ìdíje ife ẹ̀yẹ Carabao Cup. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i ẹ darapọ̀ kẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.